Mo kí gbogbo ọmọ Yorùbá ní nǹkan sí pé a tún káàbọ̀ sórí ìkànnì wa tí a pè ní Koikimedia, bringing the world closer to your doorstep. A kí wa pé a kú gbogbo ọjọ́ sí. A dẹ̀ kú iṣẹ́ takuntakun tí à ń ṣe fún ìran wa, ìran Oòduà. Kí ọba Elédùmarè kó jẹ́ kí àríṣẹ́ náà ṣe délẹ̀. Iṣẹ́ wo náà ni? Iṣẹ́ pé a máa kúrò nínú Nàìjíríà tí a gbé dání torí pé iṣẹ́ ni, torí pé àti máa create awareness iṣẹ́ kan náà ni. Mo wá lọ bẹ́ẹ̀ mo kí bàbá wa olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tí ó ní pé ìdí tí a ṣe ń fẹ́ Yorùbá nation ni pé kálàáfíà kó lè jọba sílẹ̀ Yorùbá, kí gbogbo ọmọ Yorùbá náà lè rí jẹ, kó lè rí mu, kó lè rí lò. Mo wá lọ bẹ́ẹ̀ mo kí bàbá wa Professor Adébánjí Akíntóyè, bàbá lálùbáríkà. Mo kí pé ẹ ṣé gan fún iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe fún ìran yín, kí ọba Elédùmarè kó jẹ́ kí ẹ bá wa ríṣẹ́ náà ṣe délẹ̀. Èwo la tún wá mú wá fún ara wa lénìí? Òun náà là ń pè ní Yorùbá Nation campaign and awareness, just for 5 minutes. Ká kàn fi bára wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìrìnsìn tí a ṣe fẹ́ gba Yorùbá Nation àti pé kí ni ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló wà nílùú òyìnbó. Iléeṣẹ́ kan tí à ń rí níwájú wa yìí, òun là ń pè ní Amazon Facility Center. Iṣẹ́ wo ló ń ṣe níbẹ̀ àti pé ṣé nǹkan ṣe yìí kí ló dé táwa náà lè ṣerú ẹ̀? Mo kí yàwá Títílayọ̀ Fárúnbí, mo kí yín mà. Mo kí Mr. Ọláyínká Lọ́sìn. Ẹ má ẹ̀ka máa fi kíkí yẹn torí pé àsìkò à ní time púpọ̀. A ti ṣe broadcast kékeré ní orí àwọn platform tó kù. A ní ká gbé díẹ̀ wá síbẹ̀ náà ni. A wá ń sọ fẹ́yìn ọmọ Yorùbá pé àjọṣe wa kò ní bàjẹ́ láíláí. Ọba Elédùmarè á jẹ́ kí a bára wa ṣe títí náà ni. Àmọ́ ìta ń polongo òun náà ni pé Yorùbá fẹ́ dá dúró. Yorùbá fẹ́ ṣe kí ni mo sọ? Ìran Yorùbá fẹ́ dá dúró. Gbogbo àwọn fáànì tẹ́ ń rí tán lọ yìí, àwọn fáànì tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú Amazon, 75,000 workers àti self-employed o, àti Amazon employed directly o, àti tó máa lọ san tax fún ìjọba fún rẹ̀ o, 75,000 ni wọ́n, ìyẹn ní UK. Kí ló wá dé tí Amazon náà tí kò employ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí Nàìjíríà ká lè máa jọ ṣe òwò? Àti pé kí ló ń fà á tí Nàìjíríà tó débi tó délé ní in terms of the economic situation? Economic situation Nàìjíríà ó ti mẹ́hẹ. Ìdí tó dẹ̀ ṣe mẹ́hẹ ni pé àwọn tó ń darí ẹ̀ aláìdá ni wọ́n, ìkà ni wọ́n. Gbogbo ìgbà tí owó ń wọlé sínú Nàìjíríà tó yẹ kó fi ṣe gbogbo ohun tó yẹ kó ṣe, UPS òun ló wà níbí báyìí, ló wà lẹ́yìn mi. Gbogbo ìgbà tó yẹ kó fi owó tó yẹ kó fi ṣe gbogbo industry, wọ́n gba gbogbo in tí bàbá Awólọ́wọ̀ ṣe kalẹ̀, wọ́n wá tún wá destroy ẹ̀. Wọ́n jẹ́ kó lọ sí àṣeyọrí kankan. Ìdí tí bàbá Akíntóyè ṣe wá ń sọ pé àwa àti Nàìjíríà. Ẹ má bínú ẹ̀yin èèyàn wa, kọ́ọ̀lù kan ló interrupt discussion wa. Ẹ jẹ́ ká padà sínú ẹ̀, ní pẹ́ púpọ̀ náà. Mo kí gbogbo lélẹ̀ nǹkan sí. Ọ̀rọ̀ Yorùbá Nation tá à ń bára wa sọ kò mú ìjà dání láàrin àwa àtàwọn tó sì believe in one Nigeria. Intercon sọ ni pé kí ni àṣeyọrí Nàìjíríà lórí ilẹ̀ Yorùbá láti 63 years tí a ti jọ ń ṣe papọ̀, tó jẹ́ pé kàkà kí àṣeyọrí wà ṣe ló ń dá wa padà sẹ́yìn. Ẹ má ẹ̀ka tanra wa, Nàìjíríà kò lè ṣiṣẹ́. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká sowọ́ papọ̀, ká jọ kúrò nínú Nàìjíríà together. Torí pé Nàìjíríà ó ti fẹ́ẹ̀lì ìran tí wọ́n ń pè ní ìran ọmọ aládé. And this is the reason why these are the message, the campaign to deliver our people from the atrocity and the crime of what Nigeria has done to us. The first thing is by removing our identity and then telling us that we cannot prosper as people. Bó dìgbà tó bá dé Europe, ó dìgbà tó bá dé America ló tó lè prosper. Kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Kò dìgbà tá bá dé Europe ló yẹ ká ṣoríire, ó jẹ́ ká lè ṣoríire ní orílẹ̀-èdè tiwa náà. But the fact remains is that many of àwọn tó yẹ kó jẹ́ ká jọ ṣoríire, àwọn tó jẹ́ elite wa, àwọn tó ń pera wọn lólóṣèlú, wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n kó àwọn ọmọ tí wọ́n lọ sí America, wọ́n kó àwọn ọmọ tí wọ́n lọ sí Europe, àwọn ọmọ tí wọ́n ṣoríire, wọ́n jẹ́ káwa ṣoríire. And these are the reason why tá ṣe ń sọ pé a ní gbà
I'm a kúrò nínú Nigeria. I'm telling my people back home, if Amazon can employ 75,000, why is Nigeria suffering? Economic-wise, business-wise, the environment is shit-hole. Terrorists is continuing to destroy people's lives. Sorry? Take care. So, but one thing is, let us continue the message, the awareness to say to our people that we have had enough of Nigeria. It is time now we pull out. Because Nigeria failed you. Bó ṣe fail ẹ̀yin tẹ́ wà ní Nigeria, bẹ́ẹ̀ náà ló fail àwa tá wà nínú ilé. Gbogbo wa ló fail. Kò ń ṣe pé èèyàn kan ló fail. Ó fail ẹ̀yin, ó fail èmi. Bó ṣe fail ẹ̀yin, náà ló fail àwa náà. And these are the reason why ta ṣe ń sọ pé báwo ni àwọn kan ṣe máa wà ní ìlú kan táwọn máa ní opportunity tí àwa ní that same opportunity. Ẹ ń ṣe tí kò ń ṣe ẹni tó ready láti ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín náà fẹ́ máa ṣiṣẹ́, ẹ fẹ́ máa tọrọ owó lọ́wọ́ ẹni tó wà labroad. Ẹ ní láti gbé bùkátà yín lé wa lọ́wọ́ tó bá jẹ́ pé ẹ ní environment tí wọ́n create tí gbogbo wa jọ ń ṣiṣẹ́. Ìtorí pé wọ́n fún wa ní impression pé Nàìjíríà máa ṣiṣẹ́. Nàìjíríà máa ṣiṣẹ́ lọ́dún wo? Everybody knows that the country is not going to work. Nigeria will not work to create that enabling environment. Gbogbo àwọn van tẹ́ ẹ rí tán jáde. Gbogbo àwọn van tẹ́ ẹ rí tán jáde. Each one of them, tó bá dé stage kan, wá lọ wo football, wá lọ sí Premier League, wá lọ holiday, wá lọ káàkiri. But àwa wà níbi táwa wà. Ẹ̀yin wà ń lé nísìn, ẹ̀ ń sùn ẹ̀ ń jí. Wọ́n wá ń set up a business center, church káàkiri gbogbo Nigeria. Ṣé church ló máa create iṣẹ́ fáwọn èèyàn? Amazon create 75,000 jobs as a private business. Bẹ́ẹ̀ ló ṣe jẹ́ kó rí ní gbogbo Nigeria náà lénìí. But rather than creating the enabling environment, ṣe ni wọ́n strangulate gbogbo àwọn tó bá jẹ́ àwọn small scale businesses. Wọ́n fún yín níná. Iná ṣe pàtàkì. Ibi tí ìlú bá wà tí kò sí electricity. Tẹ́ ẹ bá ti ní electricity, ẹ lè operate 24/7. It is a failure of its own. Àwọn tí UPS ló wà lẹ́yìn mi. Ìyẹn la ṣe ń sọ pé enough is enough. Ẹ jẹ́ ká polongo Yorùbá nation. Ẹni tó wà labroad àti ẹni tó wà nílé, ìyà kan náà ló jọ ń jẹ gbogbo wa. Difference is just a little bit. But the fact that a bá sì sọ pé Nàìjíríà ni wá, ó ti gba our true identity. Ìyẹn la ṣe gbọ́dọ̀ fi ara balẹ̀. Gbogbo àwọn tó fẹ́ lọ ṣe end Nigeria now, wọ́n ní right láti lọ ṣe end Nigeria. But I mean end bad government. But our end bad government, end Nigeria la dúró fún. Àmọ́ àwọn tó fẹ́ jáde, wọ́n ní right láti jáde. So kíyàn kan máa sọ fún wa pé kíyàn kankan máa jáde. Ẹni tó bá fẹ́ jáde kó jáde. Ọ̀sẹ̀ yìí òun la máa mọ tó fẹ́ wọlé sí Nàìjíríà. Nàìjíríà ti ń jókòó lórí keg of gunpowder. Kò ń ṣe lénìí, kò ń ṣe lánàá, kò ń ṣe kí Tinubu tó dé. Tinubu la sọ fún pé ọ̀rọ̀ Nàìjíríà fi sílẹ̀. Ó nóhun ò gbà. Ó nóhun ò gbà. So ìtọ́jú ẹ̀ bá rí òun ni kó faramọ́ torí ìyẹn ọ̀kan wa. We told him kó tó ṣe election pé Nigeria ti fail. Ó náà máa lọ ṣe president. Ó dẹ̀ ti ń ṣe president ẹni sìn. Òun àti in tó bá pẹ̀lú àwọn ọmọ tó fẹ́ jáde ní líwíkì yìí kọjọ yanjú ẹ̀. And like I always say, for as long as tí gbogbo wa bá ṣì ń jẹ́ one Nigeria, tá ṣì ń jẹ́ lè ní yo, anywhere anybody ti lè protest. Ẹ lè sọ pé káwọn kan lọ sí ìlú wọn kó lọ protest. Ẹ̀yin ló yẹ kẹ́ ti accept ní táwa ń sọ ká lè stop gbogbo protest lẹ́nìí. So protest tó fẹ́ ṣẹlẹ̀ yẹn, ẹ lè wá máa sọ fáwọn tó jẹ́ one Nigeria. Tó jẹ́ pé gbogbo oúnjẹ jẹ́ one Nigeria. Igbo one Nigeria. Yorùbá one Nigeria. Ṣé Igbo kì í ṣọmọ Nigeria? Orí yín ó ti tanná sọ́bẹ̀. Ṣé Igbo kì í ṣọmọ Nigeria lénìí? Ọmọ kí ni wọ́n? Mò ń béèrè ni o. Torí pé tẹ́ bá jáde nísìn, ẹ máa ní Igbo kó lọ sílùú wọn kó lọ protest. So tó bá ń ṣe business ní Lagos State. So tó bá wá fẹ́ protest, wá wọ bus, wá lọ sí state wọn, wá lọ protest. Àbí nǹkan tẹ́ ń sọ fún akọ́ni yẹn. Ìyẹn la ṣe ń sọ fún ẹ̀yin tí ẹ lọ support APC pé in tí ẹ bá ti ṣe ni pé ká má lọ dìbò ní 2023. So Igbo nílé ní right tó jẹ́ 100% ní ilẹ̀ wa mọ́. Wọ́n ní right yẹn. But ẹ̀yin lẹ fún wọn ní right yẹn lénìí torí pé ẹ sì ní ká continue one Nigeria. So in tójú yín bá bọ̀ ní ọ̀sẹ̀ tá fẹ́ mú yìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ kólúkálukú faramọ́. Because we warned you, we told you that what we should be fighting for is to end Nigeria.
ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ lọ dìbò ní 2023 so ẹ má wá gbé Ìgbò kó lọ protest ní Nnewi ẹ̀yin kọ́ lẹ máa sọ bí tó ti máa protest because ọmọ Nàìjíríà sì ní gbogbo wa and as long as taba ṣì ń lo that one fraudulent identity tó ń pè ní Nàìjíríà bá ṣe máa face difficulties àti disunity láàrin ara wa nìyẹn so tẹ́ bá wá ní ìtorí pé wọ́n fẹ́ protest nísìn ká wá lọ sílùú wọn ibo ni ìlú wọn mò ń béèrè ni o níbo ni ìlú wọn Nàìjíríà náà ni ìlú wọn Nàìjíríà dẹ̀ ni Lagos State ṣé Lagos State kò kí ń ṣe Nàìjíríà mọ́ make una dey play ṣé Lagos State kò kí ń ṣe Nàìjíríà mọ́ make una dey play okay ẹ máa play ṣé Lagos ò kí ń ṣe part of Nigeria ṣé Abuja ò kí ń ṣe part of Nigeria ibo ló wà lẹ́rìí tí kò kí ń ṣe part of Nigeria everywhere lẹ́ni is still Nigeria ilẹ̀ Yorùbá lẹ́ni Nigeria ló ń pè ilẹ̀ Igbo lẹ́ni Nigeria ló ń pè ilẹ̀ Haúsá ìyẹn la ṣe ní ká yanjú ẹ̀ ká pull out so that kíyàn kọ́kọ́ máa wá da Lagos rú mọ́ wa lọ́wọ́ kọ́ máa wá dá méjẹ̀ kọ́ máa wá bàjẹ́ ẹni ẹ̀gbà ìtolúkálukú bá face níbi tí a ní Nigeria is sitting on the keg of gunpowder kájọ máa lọ yanjú ẹ̀ Koikimedia bringing the world closer to your doorstep and ní ìjùbá yìí lọ lórí awareness àtúgbé wa ní èní 29 July 2024 wọ́n ní ó ń bọ̀ ó ti dé báyìí kò ṣe pé ó ṣe ń bọ̀ ọ̀rọ̀ protest yẹn ó ti dé báyìí Ọlọ́run á fún gbogbo wa ṣe àwa tí àwa fẹ́ Yorùbá nation tó bá fẹ́ tẹ̀lé wọn jáde dira dáadáa torí wọ́n máa yìnbọn kò sọ́gbọ́n ẹ̀ ìjọba burúkú níjọba ta ní lọ́wọ́lọ́wọ́ yìí àti tàná àti tèní àti tó ti ń bọ̀ tẹ́lẹ̀ they are 419 wọ́n máa yìnbọn so ẹ dira dáadáa o àwọn ìrìjù bẹ́ẹ̀ lọ bye for now.